nínú ìwé wòlíì Hósíà orí kẹjọ ẹsẹ̀ ìkẹta oṣù keje ni wí Ísírẹ́lì o wí wọ́n ti gbé ohun àyèyẹ wọ́n ti gbé sọnù ọmọ ọ̀raran ọmọ taari ohun àyèyẹ kò yẹ kẹ́ bọ́ àṣẹ sàkáníran kò yẹ kẹ́ jẹun lógún kò yẹ kàn gbámú kò yẹ kàn tọ́jú rẹ̀ Ísírẹ́lì ó gbé ohun àyèyẹ òun ká ṣe láǹfààní òun ká dáàbò bò òun ká mọ́kàn rẹ̀ balẹ̀ òun ká pèsè òun ó gbé ohun àyèyẹ ọjà kò gbé sọnù kẹrẹ àṣẹlẹ̀ sí i bíbélì wí ọ̀tá á lépa rẹ̀ kọ́ọ̀yàn bá ti gbé ohun àyè sọnù òyà lájẹ lẹ́yìn òrèyìn kọ́ọ̀yàn bá lé àǹfààní kò jẹ́ pé ramúrìngàn wá kànní ṣùgbọ́n kò sílò kẹ́ ẹ mọ rírì rẹ̀ kọjá kó gbé sọnù nǹkan lè dájú o irú ọ̀nì bá a ṣèyìn pọ́nká ọ̀yà àpọ̀nlá nínú Hósíà orí kẹjọ ẹsẹ̀ kẹta bíbélì tẹnumọ́ wí ọ̀tá fúnra rẹ̀ ìyẹn ọ̀tá àjàkú lépa Ísírẹ́lì kí Ísírẹ́lì ti jẹ́ kí Éfrémù kẹ̀ ti jẹ́ Ísírẹ́lì lùgbà mọ́rin Ọlọ́run á lo orúkọ Éfrémù á lo Ísírẹ́lì torí pé èèyàn ni èso kọ jáde láti inú Jósẹ́fù Ọlọ́run dẹ̀ ti gbọ́ òbùkún Jákọ́bù àbáran kò ti gbélé hàn lórí kò ti súre kàn án wí a ṣèso lọ́po kọ́ bá òtún mọ orúkọ Éfrémù gan orúkọ èèyàn Hébérù ni ṣùgbọ́n òtúmọ̀ rẹ̀ ni pé ọ̀nì ká soso èso kẹ́yà lọ́pọ̀ àsì kẹ́yà ṣeré kẹ́yà buyàrì ikàn bá ti gbé ohun àyè sọnù ohun àyè bíi òfin Ọlọ́run ohun àyè bíi ìgbàgbọ́ nínú Ọlọ́run Olódùmarè ohun àyè bíi kọ́nìyàn kẹ́ ẹ mú ìgbẹ́kẹ̀lé rẹ̀ kẹ́ ẹ mú sínú Ọlọ́run ohun àyè bíi pé kọ́nìyàn tọ́jú ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run kẹ́ a gbọ́ràn sáṣẹ rẹ̀ irú àyè bíi èyí ni kí ọlẹ́gbàgbọ́ lóde òní náà bá ti gbé sọnù ọ̀tá lépa rẹ̀ àkórí ọ̀rọ̀ mi sí ọ lónìí òun ni wí ọ̀tá lépa rẹ̀ o wí ọ ní àìṣèpè ni èèṣèpè ṣé wọ́n mọ̀ wí ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì ó dá lójú méjì ni Bíbélì gan ó pera rẹ̀ wọ́n bá wù ọ̀tá lépa rẹ̀ ìwọ náà yarí wíwẹ́ àgbàkọ̀ ọ̀tá lépa rẹ̀ ayé ò lépa rẹ̀ ṣùgbọ́n kù ṣe rẹ òrìṣì rẹ àdáọ́lé rẹ kọ́ bá jọmọ́ tọ́ ni kò gbé wọn àyè ọ̀rọ̀ Ọlọ́run ìlérí Ọlọ́run òfin Ọlọ́run àlàkalẹ̀ Ọlọ́run kò gbé sọnù mọ̀dájú òwí ọ̀tá àlépa rẹ̀ lùgbà kọ̀nìyàn bá ti kọ̀yìn sí Olódùmarè èyí ni mú àmì àtàrokò ọmú ránṣẹ́ sí ọ̀tá rẹ̀ wí ọ̀ní o ọ ti tasẹ̀ àgẹ̀rẹ̀ ọ ti kọ̀yìn sí Olódùmarè àárín òun àti Ọlọ́run kò jẹ́ ààbò rẹ̀ àríran ọ ti dàrú kí ọ̀tá bá dẹ̀ ti rí bẹ́ẹ̀ yìí ni wí wọ́n kọ̀yìn sọ́lọ́run wọ́n bẹ̀ sí kọ ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀ wọ́n bẹ̀ sí kọ ìlérí rẹ̀ sílẹ̀ inú ajá kan dùn wí afẹ́rẹ́ bà ọ́ ẹ dúró de àkókò wàá kọ̀yìn sí Ọlọ́run ẹ dúró ìdùgbà kó jẹ́ pé wàá yí ọkàn rẹ padà nǹkan ọ̀tá rẹ̀ ṣe lójoojúmọ́ lèyí ni o àwọ̀ bẹ́ẹ̀ ni pé ọmọ kan yóò ṣe nǹkan ẹ̀jẹ̀ ò súnmọ́ ọ nǹkan ẹ̀jẹ̀ yóò lù ọ́ nǹkan ẹ̀jẹ̀ yóò ṣe ọ́ lé jàǹbá òun náà ni wípé Ọlọ́run ilé yìn rẹ wẹ̀ ṣòfẹ́ rẹ̀ léràgà ìbọn lójoojúmọ́ áńgẹ́lì rẹ̀ gan kò mójú rí báná ti gbódàrán mọ́ ní wí ọ̀nì kọ́ni kò bá mọ́ kan ọ̀nì àmì òróró Ọlọ́run wẹ̀ àmúbalẹ̀ ṣùgbọ́n ní kété kò bá ti yí kan rẹ kò yí ọkàn rẹ padà ní kété kò bá ti gbé kété ọ̀rọ̀ Ọlọ́run kò gbàgbọ́ ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run kò gbàgbọ́ ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run kò gbé sọnù
kó gbé ipò tẹ̀mí rẹ kó gbé sọnù, kó gbé ìjólóòtọ́ rẹ sọ́lọ́run kó gbé sọnù, kó gbé ìgbàgbọ́ rẹ nínú Ọlọ́run kó gbé sọnù, kó gbé òmọ́rajì tẹ̀sìn rẹ kó gbé sọnù, kó gbé òwà rẹ̀lẹ̀ rẹ kó gbé sọnù. Ní kété kó bá ti gbàdúrà rè kó wẹ̀dẹ̀ gbàdúrà mọ́ wíwà àkàrà ṣe kó ti rè ọ́ ni ìṣìlò ṣe ọ́ ẹsẹ̀ ọ̀tá rẹ ọ̀ káàbọ̀ kàn yá rí afẹ́fẹ́ kan ti fẹ́ kàn yá rú di ayé rẹ. Ẹ̀yẹ kọ̀ gbọ̀tá láàyè o. Ọ̀rọ̀ Ọlọ́run kọ́ mọ̀ gbàlà ọkàn rẹ kò ti rí ìsọdimímọ́ òrírì ìsọdimímọ́ kan Ọlọ́run ti ṣe ní ayé rẹ kó ti fọ ayé rẹ mọ́. Kọ́dẹ̀ mímọ́ kan mú kún ọ kọ́dẹ̀ ka ọ̀rọ̀ nì kọ́dẹ̀ ṣe òfẹ́ rẹ̀ ó ṣe ọ̀sìn kan ti mọ́ra jìkò wẹ́wẹ́ ya jèrè ọkàn wẹ́wẹ́ ya gbàdúrà wẹ́wẹ́ ya orin kan ya kọ̀wé Ọlọ́run lọ kọ́ ya kò sá wẹ́ kan ro nípa te ó. Ọba ẹ̀ ti yá ro níjọ́ kan wí ṣé orí mi dàrú ni síbẹ̀ mo gbé ṣe mọ́ ni kọjá kún gbé wa yẹ ni kọjá kún gbé sọnù. Ìjọ lo sílẹ̀kùn kọ̀tá o ìjọ ni ọ̀tá ajákun kóra ran á o. Ajákun ya fẹ́ lépa rẹ̀ ààbò kọrin lórí rẹ̀ náà ajákun sí lọ ṣùgbọ́n mo gbà ọ́ níyànjú lónìí ò wí kó bá nù kún kó dọkàn rẹ rú kẹ́ fa ọkàn rẹ kò lọ́dọ̀ Ọlọ́run kò fẹ́ mú ọ ṣìṣe kò fẹ́ mú ọ ṣẹ̀ sí Olódùmarè. Dárú bá dálẹ́kun wí tèmi yé mi o Ọlọ́run náà ni màá dúró tì òun ni ààbò mi òun ni ibi ìsádi mi òun ni olùgbé orí mi sókè òun ni ògbàlà mi òun ni olùpilẹ̀ṣẹ̀ àtàláṣẹ pé ìgbàgbọ́ mi màá dúró tì í. Kó bá ti mọ̀ fẹ́ kọ́ta lépa rẹ dúró ti Jésù dúró nínú ọ̀rọ̀ rẹ̀ gbọ́ràn á sí á ṣe àṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ lọ́sìn àti lóru gbẹ̀lẹ́ ọ̀tá lé ayé ọba. Ojú lórúkọ mi ọmọ àbálábí tán mo ti ríbi sá sí o lu Jésù Kristi ni mèé gbé ire o.